Africa Content TV. Ẹgbẹ́ ìyẹ̀wò onílé gángan tó máa dùn bọ̀ lábẹ́nú. Ṣẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú kọ́ọ̀tù kí ẹ̀ máa bọ̀ fẹ́lẹ́ iṣẹ́. Ẹgbẹ́ sákàrà ẹgbẹ́ gbọ̀ngàn kan sábíyá. Jásì ẹ̀tọ́ ṣiṣẹ́ pọ̀ sáré ẹ̀bá ọmọ mi ṣòro. Ẹ jẹ́ ká lọ lórí orin fún tiwa o. Àsìkò ọmọ tó lè yí ládùn ọmọ.
abèrè lẹ́mọ̀ta o. Mo ní ìsanwó ẹlẹ́dà tó kó ọjọ́ tètè. Àtàkì lẹ́dà gbogbo ẹlẹ́dà o. Ẹni bá ti tọ̀lọ̀ ní sáà máa bèrè ní. Lórí YouTube ti jẹ́ka ní ìmọ̀ta dáadáa. Bàbá ẹlẹ́dà tó kó ọjọ́ tètè. Oríyọ̀mílé ní ìkẹrọ̀rẹ́ pé ẹ̀yin bàbá dúpẹ́. Báwo ni ìjọba ló fẹ̀dá? Ẹ ò bá báwọn tó ṣe bàjẹ́. Wọ́n tó bínú. Kálẹ̀ ìbọ̀dá bá mọ̀ wá. Ó ní àdákẹ́. Kálẹ̀ ìbọ̀dá bá mọ̀ wá. Onígbọ̀n méjì ẹ̀ lọ. Ó tó yẹ ọ̀gbẹ́.